òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ọ̀dọ̀ bàbá wa ọba Òkúnlọ́lá Hamidu Adéwálé Bẹ̀bẹ̀kọ́lá 1 Àga-Ìbú 4 Aláwáyé ti ìlú Àwáyé Kingdom ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààfin kábíyèsí náà ni àwa kábíyèsí o. Bàbá fún orúkọ ẹlẹ́kùnrin sà. Orúkọ mi ọba ọba Òkúnlọ́lá Adéwálé Hamidu Bẹ̀bẹ̀kọ́lá 1 Àga-Ìbú 4 Aláwáyé for Àwáyé Kingdom in Adó-Àwáyé Side Local Government Ọ̀yọ́ State. Bàbá ní ká wò sà, ó tó ọdún lẹ́sọ̀ ní àpèrè àwọn bàbá láyé. Láì ní ìdílé pẹ̀lú ó ti tó bí ọdún ó lọ bí ọdún méjì báyìí tó bá di December 29 màá gbọ́dún méjì lórí àlefa. Ipò ọba nílẹ̀ Yorùbá àti àṣà nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọba láyé ojú rẹ̀ fi wò ìyàtọ̀ Ọlọ́run méjì sà. Kò sí ìyàtọ̀ kankan láàrin méjì because ìjọba bíi táìkàyìn àwọn méjèèjì jọ ṣiṣẹ́ fún wọn ní àṣà ọba ní máa gbàṣà lárugẹ so inú ìjọba náà ni wọ́n ti yọ àṣà like ní ti kábíyèsí sọ ní gbàgbé ṣe ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n sọ nípa àṣà ọ̀dọ̀ àṣà jẹ́ nǹkan tó jẹ́ pé máa jẹ́ kí ìlú ní kí ìlú develop because kò sí ìlú tí wọ́n tẹ̀ tí wọ́n fi ifá tẹ̀ kò sí ìlú tí wọ́n tẹ̀ tí wọ́n fi ifá tẹ̀ so látara ifá ní láti ni wọ́n ti yọ ogun ohun tí wọ́n pè ní àṣà irú ọ̀dọ̀ wa nísìn ní Adó-Àwáyé à ń pè òkè kan ní òkè Àtagbá so tó bá tásìkò tá a fẹ́ lọ bọ́ báyìí odidi àgùntàn ni wọ́n mú lọ síbẹ̀ láfi bọ́ so wọ́n máa ṣe ẹ̀kọ́ tó ń ṣe yẹn ẹ̀kọ́ oníkòlòbó ni kò sí tó bá gbé lókè tó bá ti lókè gbogbo yẹn tó bá wá síbẹ̀ wọn ò gbọ́dọ̀ mú egun wọn ò gbọ́dọ̀ mú délé tó bá ń lọ lé so wọ́n máa kọrin pé gbọ́kúnù ọ̀gbọ́yẹyẹ gbọ́kúnù so a máa rìn bí 1 mile so tá bá máa wo orí òkè padà bá a máa rí àwọn bàbá wa ọ̀kan máa wọṣọ pupa ọ̀kan máa wọṣọ dúdú ọ̀kan máa wọṣọ white àwọn náà máa jó àfi jẹ́ pé nǹkan tá a wá ṣe yẹn ó gbà wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ wa so ìlú ọdẹ tùbà yóò túṣẹ pọ̀jù gbogbo ẹni tí tó bá ti ní báwo ni ti àṣà ṣe rí ìlú yẹn ò ní ìdàgbàsókè ìwọ́sí kí ni àwọn kí la fẹ́ pé àwọn ará diaspora kó wá wò àwọn aráàlú irú tó ń fi tẹ́sí lónìí tẹ̀ ń fi dé ìlú Òru yìí sí nítorí pé àṣà náà ni wọ́n fẹ́ ṣe mo fi wá síbí láti all the way from Ọ̀yọ́ state àwa sí Kwara state. Bàbá àwọn ọba aláyé wọn kan wà tẹ́ pé wọ́n ná ní àṣà àti ìṣe Yorùbá kí lẹ fẹ́ sọ fún wọn sà. lórí ìyẹn ṣe rí oníkálukú ló ní èròǹgbà ọkàn tí wọ́n nìyẹn a lè sọ pé ohun tó ń gbé dání ò dá a sì ti sọ pé ó dá but èmi ò ohun tí ń jẹ́ àṣà èmi nífẹ̀ẹ́ sí. Òkè tó jẹ́ òkè ìṣẹ̀ǹbáyé ní ìlú Adó-Àwáyé kí ni pàtàkì òkè náà fún ìlú àti fún ìṣẹ̀dálẹ̀ ìlú. Ìlú Àwáyé ìlú sọ mi sọ pa ìlú Àwáyé ìlú Adó so a tún ní torí pé ìlú Adó-Àwáyé tẹ́ ń wò yẹn. ok ọ̀tọ̀ ni Adó-Àwáyé ọ̀tọ̀ ni Àwáyé. Adó-Àwáyé ìlú méjì ló wà papọ̀ so oníkálukú lọ́dẹ̀ ní bí wọ́n ṣe ń ṣe irú Adó nísìn wọ́n ní òkè kan. Àwáyé ni mo sọ tó jọ ọjọ́ tí yín. Àwáyé tá à ń ṣe irú Àwáyé nísìn àwọn èèwọ̀ wa tó yẹ pé bá ṣe jọ wà nílùú Ládó àtàwáyé yẹn nísìn Aládó ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ṣe Ládó kan ni wọ́n ṣe láwáyé irú bá nísìn àwọn òde wọn ò lè pọ́n ẹ̀kọ́ oníkólòbó ẹ̀ṣá mọ ẹ̀kọ́ oníkólòbó ní Àwáyé láwáyé nìkan kò dẹ̀ sẹ́nìkan olóúnjẹ kan ò lè dáná kó ru àmàlà ní Àwáyé wọ́n lè máa ṣe ní Adó ọ̀tún wọn gbọ́dọ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀. ẹni bá ṣe sà kí ni yóò ṣẹlẹ̀ sí. ẹ̀hún tó ṣẹlẹ̀ sáwọn aráwájú Ọlọ́run níbi ọ̀ṣẹlẹ̀ sí wa. tábàárẹ̀ tó wá dẹ̀jà tó wò pé màá ẹ̀kọ́ kólòbó màá rámọ̀là àwọn alálẹ̀ òtí ẹ̀ níjẹ́ ọ̀rẹ́ tí ṣe pé wọ́n ṣe
ṣùgbọ́n èèyàn lè ṣe nínú ilé ẹ̀ kò jẹ́. kò lè ṣe nínú ilé rẹ̀ kò jẹ́ ohun tó ń pè ní ìwọ̀ ni torí ohun tó máa bí kígbo ni ó wọ̀ lù. a jẹ́ pé ní àwáyé wọn kì í jàmàlà rárá. no ìyẹn máa jẹ àmàlà bọ̀ kéèyàn kan gbé síta kó sọ pé mo fẹ́ tà á ó kò kàn kì í tàmàlà wọ́n lè ta fùfú wọ́n lè tẹ̀bà wọ́n lè ta yán. bọ̀ àmàlà that black or white ara àtọ́jú bàbá mọ̀ tó kàn wó pé ó délu àwáyé lénìí ó dẹ́ ìjọ kejì ó dẹ̀ gbégbá àmàlà kò lè ṣẹlẹ̀. àwáyé ká tún wò báyìí sá ní ìran Yorùbá a máa ń gbàgbọ́ nínú ìkọsẹ̀jáyé ọmọ pé bí a bá ti bí ọmọ ká yẹ̀ wò ǹjẹ́ kínní tó ó nípa tó ń ṣe láyé ọmọ àbó ní àwọn àbùkù tó mú bá àwọn ọmọ òde nítorí pé àwọn èèyàn wo máa ń sìn àwọn ní àkírísítẹ̀ ni mi ò wo akọ̀ṣẹ́jáyé mùsùlùmí mi ò wo akọ̀ṣẹ́jáyé ǹjẹ́ ó ní àbùkù àti ìpadára tó ń bá àwọn ọmọ tán bí ní ayé òde òní. ṣe rí nípa ìbéèrè tẹ béèrè yìí ó pín nígbà a ti wà ní modern life nígbà tí àwọn bàbá wa ìwọ̀n tó sún oníkálukú tí òkú máa lọ ṣe mọ́ ni pé wọ́n ń ṣe tẹ́lẹ̀ bóyá bàbá tó dé kóyè nísìn a gbé ọmọ tuntun tá a ṣe bí a gbé lọ sọ́dọ̀ wọn bàbá sọ fún wa bí wọ́n ṣe fẹ́ jẹ́ ẹni tí ń bẹ lẹ́yìn ìkùnlé bàbá tí bàbá ọmọ pẹ́ nìkan ń bẹ lẹ́yìn ìkùnlé tó sáré pé àwọn ọkọ àti ìyàwó yìí wọ bí wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ olùṣẹ́ tí bàbá yìí máa ṣe tó bá gbé etí sí ògiri tó gbọ́n tí wọ́n yí bàbá ní pé báyìí ifun ẹni tá a pè tá lọ béèrè lọ́wọ́ rẹ̀ ìrò ló ní fún ọmọ yẹn ló fi jẹ́ pé oníkálukú ló fi ń dá fi pamọ́ láti fi dáàbò bo ọmọ. but náà ohun tó ṣe pàtàkì ni bí bàbá wa Ifá kálílúyà tí èèyàn bá bímọ tó bá fẹ́ ní fúnra rẹ̀ gbìyànjú láti tẹ̀fá fọmọ náà tó bá tẹ̀fá fún inú ifá yẹn inú ifá tó gbé ọmọ yẹn wáyé yóò sọ oúnjẹ tí ò gbọdọ̀ jẹ aṣọ tí ò gbọdọ̀. kábíyèsí sá tí a bá fẹ́ wò kí ló ń jẹ́ àwáyé pàápàá ìtàn kékeré wo ló rọ̀ mọ́ orúkọ yẹn. ìyàlá rẹ̀ bí àwáyé tẹ́ bá wo inú ìwé Reverend Johnson wọ́n sọ nípa àwáyé ìlú tó jẹ́ ìlú tó ti pẹ́ iṣẹ́ táwọn ní agbá láti Ọ̀yọ́ ilé láti wá so àwọn ọmọ láti àwọn bàbá wa ṣẹ̀ láti ọmọọba Àdásà ni wọ́n ní lọ́bọ̀lú Ẹfun Alàyè wọ́n ti wá sí Ọ̀yọ́ àwọn bàbá wa ni wọ́n bá Aláàfin Abíọ́dún Ṣẹ́gun Báṣọ̀run Gáà wọ́n ẹṣin tó ké fún ọdún méjì wọ́n ti tẹ̀ fìtílà wọ́n fi Ṣẹ́gun Báṣọ̀run Gáà bọ̀ kí ló fa ìpínyà tó fi jẹ́ pé wọ́n fi kúrò ní pé wọ́n lọ ìgbà tí wọ́n kúrò wọ́n wá ìgbà tí wọ́n padà ṣẹ́gun wọ́n ṣígun wọn àwọn ọmọ mẹ́ta ni wọ́n bí ọkùnrin méjì obìnrin kan so wọ́n ṣáà decide pé àwọn ń lọ nígbà wọn ti ṣígun lé bàbá àwọn so nígbà tí wọ́n lọ wọ́n kọjá so wọ́n débì kan wọ́n ní Ifá tí wọ́n fi lélẹ̀ pé ṣé ká kọjá Ifá ní pé kíní kan bẹ́ẹ̀ tó máa ṣe pípa wọn gbogbo àwọn ọkùnrin méjèèjì wọ́n gbogbo agbára tó wà lọ́wọ́ wọn lù kíní o obìnrin yẹn ìgbà wọn ní ayé àtijọ́ máa sọ owó gbó tí wọ́n máa kówó sí báyìí lábẹ́rẹ́ ìyá yẹn tọ́ bọ̀ obìnrin ní wọn tọ́ bọ̀ ó ṣe fún ọba oyin dúdú wọn ló rìn lọ wọ́n dẹ̀ pa kíní yẹn ọ̀nà dẹ̀ clear fún wọn now wọ́n lọ bóyá ẹni tó bá gbọ́ wá sí mi ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní wá sí mi ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n àtàláwáyé so wọ́n jọ ń gbé so àtẹ̀gbọ́n àtàbúrò wọn jọ ń gbé ní wá sí mi ẹyẹ wá sí mi náà ni wọ́n ń pè ní wá sí mi ọgbà tó yá kéde wọ́n máa fi tí ọmọ àkọ́bí tó jẹ́ olórí ni wọ́n máa fi ṣọ́ ilé ọgbà tó di pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wa ń pè yẹn ní Lákọ́ngbò òun fẹ́ lọ wo bàbá wọn padà ní Ọ̀yọ́ kò dágbére fún àwọn yòókù rẹ̀ nígbà tó wá di pé àgbà wọn kọ́ bọ̀ ọmọ àkọ́bí tí yẹn bí ó ti délé àwọn ò
wò pé ṣé àwọn máa bá ọmọ ẹ̀gbọ́n àwọn du ilé ni làwọn náà fi lọ sí ìletò kan. Nígbà tí wọ́n lọ wọ́n pàdé bàbá onífá kan, bàbá onífá yẹn ní àbúrò lẹ́nu lọ wá ní pé níbí yìí o pé gbà wọn falẹ̀ lẹ̀ wọ́n pe àdúgbò yẹn ní Oníkò. So ẹni tó bá jẹ́ ọmọ àdúgbò yẹn tó mọ̀ tí mo sọ. So nígbà tó débẹ̀ onífá yẹn ní pé kí wọ́n lọ báyìí wípé igi àpẹ́ wọ́n pe igi yẹn ní igi àpẹ́ pé kọ́ lọ igi àpẹ́ mẹ́ta wípé láàárín oṣù bá mẹ́ta ibi tí igi yẹn bá yè níbẹ̀ nìkan tẹ̀dó sí. So ibi tí a ti bẹ̀rẹ̀ àwáyé àwòkú mọ́ ni. Kábíyèsí o, a bá rí pé ìlú àwáyé àti adó àwáyé wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí, àjọṣepọ̀ ló wà láàrin yín. Àjọṣepọ̀ tó dá ń bẹ láàrin wa torí pé nígbà tí ìtàn tí mò ń sọ bọ̀ wá àwáyé ti wà. Tẹ bá wo tẹ bá ka ìwé Reverend Johnson ẹ máa kọ́ rí nǹkan tí mò ń sọ níbẹ̀. Àwáyé ti wà about 18th century làwáyé ti wà. So àwọn tí wọ́n ń pè ní adó yìí bẹ́ẹ̀ ṣe dúró yìí ọkùnrin àti obìnrin báyìí Ọ̀yọ́ làwọn náà ti wá. So bá àwọn kan bẹ ní orí òkè adó tá à ń gbé yẹn à ń pè wọ́n ní àwọn tó wá láti ẹkùn Badagry nígbà yẹn àwọn náà escape wọ́n wá bí wọ́n ṣe fẹ́ escape tí wọ́n bá fẹ́ pa wọ́n gba ẹni ogun Ìdọ̀mì. So àwọn ló wá gòkè lọ bọ́ àwa tẹ̀lé mọ̀ pé tó wà ní orí òkè ó máa rí ní tí máa ṣẹlẹ̀ ní lálẹ́ àwọn tó wà nílẹ̀ lálẹ́. So wọ́n wá tọ àwọn ènìyàn lọ báyìí àwọn á rí pé ìlú náà wọ́n gbà kí ló lè wọ́n báyìí pé báyìí làwọn tí ń bọ̀ wá ọ̀dà ó di pé àwọn bàbá wa wá wọn lọ wọ́n wá wọn lọ bọ́ nígbà táwọn náà ní àlejò wọ́n ránṣẹ́ sí aláwáyé lọ́wọ́ pé tó a ní àlejò. So àlejò tó wọ́n wá ní yẹn ó wá lóyún oyún tó ní yẹn bàbá aláwáyé tó wà nígbà yẹn wá ní àpé tó bá bí ọmọ yìí òun ni wọ́n fẹ́ ó dẹ̀ fẹ́ ọmọ yẹn ó bí ọmọ. So ọmọ tó wá bí wá jẹ́ ọmọkùnrin à ń pè ní Akítẹ́yẹ. Akítẹ́yẹ yẹn wá ní òun náà ó wá joyè ọjà aláwáyé. Òun ni ó bá Akítẹ́yẹ ló bá Ìjàyè ìgbà tí Ìbàdàn àti Ìjàyè tí wọ́n ń jà àwọn náà bá wọn ṣẹ́gun Ìjàyè. So ìgbà yẹn gómìnà general ní bẹ lórí ipò nígbàdàn gbà náà. So wọ́n wá ṣígun wọ́n wá padà bẹ́ẹ̀ lọ́wọ́ Ìbàdàn pé ta ló bá ń ṣe wọn ní aláwáyé ni. So àti àpò ìlú kan náà ní Ẹ̀rín pẹ̀lú ìwà wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn alhamdulillah àwọn náà fìdí Ìjàyè lóúnjẹ ní gbogbo ìgbà yẹn. So ogun kún mi ni mò ń sọ yẹn o. So ìgbà tí wọ́n ti gbogbo níbi wá rí gbé jagunjagun aláwáyé tẹ bá ríra máa fún ní story book wa. So aláwáyé nínú gbogbo aláwáyé èmi ni mo jẹ́ aláwáyé kọ̀ọ̀kanlá inú àwọn tí a lè sọ pé wọ́n súnlẹ̀ tá a rí bẹ́ẹ̀ olórí wọn àwọn mẹ́ta náà ni. Àwọn yòókù bí kí wọ́n kú sójú ogun. Bọ́ ṣe wá rí mo ti sọ fún yín níbẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ yẹn pé ọmọ tí wọ́n pè ní ọmọ tí aládó bí náà ni aláwáyé ló fẹ́ wọ́n pè ní Akítẹ́yẹ. So ìgbà Akítẹ́yẹ wá tí ó ti wá wà o. bọ ìṣẹ̀dálẹ̀ yóò papọ̀. Náà mo ti ṣàlàyé fún yín pé ohun tí wọ́n ṣe ládó ó yàtọ̀ sí ohun tí wọ́n ṣe ní àwáyé but historically àpapọ̀. àwọn ohun àmúṣọrọ̀ wá ní àwọn èèyàn àwáyé máa ń ṣe. Iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ tí a mọ àwọn bàbá wa sí ká bá lọ́wọ́ tí wọ́n ṣe. ká tó máa lọ sà àwọn ọ̀dọ́ ká gbà wọn mọ̀ sí pé àwọn ọ̀dọ́ sì wọ́n fẹ́ ṣe wàhálà mọ́ yahoo ó wà yahoo plus gbogbo ẹ̀ àwọn ọ̀dọ́ fẹ́ ṣe wàhálà mọ́ ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n. Ṣe rí ihun tó ṣe pàtàkì ni pé gbogbo ẹni tó bá bímọ kó tọ́ ọmọ rẹ̀. Tí ẹ bá ti bímọ tó bá ti tọ́ ọmọ tọ́lọ́run dẹ̀ fún tọ́ kò ní sùúrù nínú ọmọ. But most of the tó ṣẹlẹ̀ ni pé àwọn òbí wọ́n kàn bímọ wọn bá ṣe ń take care ọmọ. Mo ṣe jókòó yìí ìyá tó bí mi lọ́mọ bàbá tó bí mi ti kú mo ṣe bẹ̀rù ìyá tó bí mi lọ́mọ the same mo ṣe jẹ́ ohun tí mo jẹ́. ẹ ti jọba aládé tó. Torí pé ohun tó fi brought mi láti kékeré ni because mo ṣe wà yìí tí mọ́mì wa tẹ bá ṣe mọ́mì wa kò ní bá yín jà ní lójúmọmọ kò ní jẹ́ kẹ́ mọ̀ pé ẹ ṣeun nígbà tí ilẹ̀ ti ṣú tẹ́ ti sùn yóò wá mú yín
yóò kì í mọ́lẹ̀ yóò ẹni tí ó wàá gbèjà tí ó wàá gbà yín lọ́wọ́ rẹ̀ yóò ti tẹ̀ lọ́rùn ṣe àwọn pé bẹ̀rù ti wà wọ́n tó bá rí ọmọ nísìnyí tọmọ ṣe ní ìsìn lábàjá máa lù ẹ má ṣe ó ti mọ̀ pé kò dúró lọ so ohun tó fa nìyẹn so tọ́ ọmọ rẹ ìwé mímọ́ ní tọ́ ọmọ rẹ kò lè fọ́ni sí ọmọ tá a bá ti fi ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tá a dẹ̀ fi wọ́n pè ní àṣà tá a fi gbọ́ so yóò jẹ́ ọmọ fún wa. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.